What about loud kini? What loud there? Volume. Ẹ máa bá wa share program. Ẹ máa bá wa share, ẹ máa bá wa share. Ẹ máa love, ẹ máa tẹ love and like yẹn. Number 4 àṣẹ. Ẹ máa bá wa share program. Situation bó ṣe lọ ẹ máa share live ẹ máa share program ẹ máa share program. Ó máa bójú ọ̀run òkùnkùn lóṣù kò yẹ ọmọ mi ẹ̀rí. Kiri dé sí Yorùbá o ọmọ aráyé, kiri ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Àwa máa ṣe òun ọ̀rọ̀ ńlá ń bẹ, Yorùbá ń ṣera wọn nítorí owó. Lónìí ẹ máa pàdé Barrister Babajide Tanimowo atọ́lórí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn. Ṣó èyí ní máa ní agbára ẹ máa share kẹ máa like ẹ lè máa comment. Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Àwọn sókè wọ́n ti bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí àlejò ló sì ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ ẹ̀rẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí akọ rẹ̀ ń bọ̀ ìṣàyẹ̀wò. Yorùbá ronú. Ẹ máa tẹ love and like yẹn.
ṣòro títí fọ́gbọ̀gún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ àtàn ẹ jẹ́ ká kó lójú bàrẹ̀ ká pọ̀ bá lúwayé káyé wà nínú nígbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ ló pè yá o. ilẹ̀ lákòókò àwa o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí alákòókò ọ̀gẹ́rẹ́ rẹ̀ kábí ọ̀pàdàgàdà bí ẹni yìí mi ọ̀mà dàrú palẹ̀ lákòókò àwa o yé òbí tí ka ìkàlẹ́ ló mọ́. àtẹ ìka ọkọ tí a pẹlẹ ọba gbogbo amójú olódùmarè ò máa ṣe ìlànà lọ́wọ́ ayé. ẹ máa tẹ lọ́ọ̀ ẹ máa ṣí ẹ̀ ẹ lè ṣí ẹ̀ more than anytime ẹ bá fẹ́ ṣí ẹ̀ bá. ẹni bá jalè abalẹ̀ lọ òkèrè gẹ́gẹ́ olùdúwà bá wà túnlẹ̀ yìí ṣe òṣòwò tọmọ òwe olùdúwà dá wà láre ká sì máa rere jẹ́ òwe àwa kórì ilẹ̀ ìjọ. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ògbèrè gẹ́gẹ́ o àwa kórì ilẹ̀ ìjọ. mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin brọ́dà mi ẹ̀yin sísítà mi tí ẹ ti join wa lórí ètò yìí lénìí kí àlejò wa pàtàkì tí a fẹ́ gbé wá lénìí bàbá wa Barrister Babajide Tanimowo tí wọ́n jẹ́ igbákejì wọ́n jẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ Oòduà People's Congress OPC led by ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n tún jẹ́ atólóyè ààrẹ ọ̀nà kakanfò àwọn náà ni agbéwálé ní láti bá wa tukọ̀ ìní torí àwọn ìbéèrè kan wà tá a gbọ́dọ̀ máa bira wa fún àǹfààní àwọn tó wà ní ìgboro tí wọ́n máa ń béèrè àwọn ìbéèrè tó pọ̀ ju ọgbọ́n orí tiwa lọ lọ́wọ́ wa so I need láti máa pa àwọn bàbá ìwà àwọn bàbá ìwá sí ibi báyìí kí wọ́n máa wá fèsì sí àtúntí náwọn ìbéèrè tó wà nílẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ wa àná yín tẹ́ bá ń wò wá náà tẹ́ bá mọ̀ pé ní béèrè nǹkan tó bá ń ṣe ń kàyéfì ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí wa àtúwẹ́ tá a mọ̀ ń pa máa gbé wá tọ́lẹ̀ dán a máa kọ́ sílẹ̀ so àwọn náà la gbé wá ní èní yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ ìbéèrè àti ìdáhùn òun náà láyé torí ẹ̀gbẹ́tò ìkalẹ̀ kò ṣe pé bóyá kí èmi wá sọ ọ̀rọ̀ lọ títí bí kò ṣe pé kí n béèrè ìbéèrè kí wọ́n dẹ̀ dáhùn nǹkan tí ò yé wa kó lè yé wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí lẹ́yìn ètò tí mo ṣe pẹ̀lú bàbá wa Chief Dáúdà àsìkò láyé báàrẹ̀ jíròrò ààrẹ ọ̀nà kakanfò tí gbogbo ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín fún kọ́mẹ̀ntì yín mo dẹ̀ appreciate yín fún pípè tẹ́ wá ń padà pè pé àwọn nǹkan míì wà tí ẹ mọ̀ o tó jẹ́ pé lẹ́nu wọn ni ẹ ti gbọ́ mo really appreciate yín òun náà láyé ń sọ pé kíkọ́ ni mímọ̀ àní ìbéèrè òun ni ìdáhùn tá a bá kọ́ nǹkan àmọ́ tá a bá dẹ̀ béèrè àárẹ̀ sì gidi béèrè ń bẹ̀ dàn pé ká máa lọ sórí social media ká lọ máa ba orúkọ ẹni tó ń tún ìlú ṣe tó ń fi ẹ̀mí ẹ̀ ṣe gbogbo iṣẹ́ ribiribi kí ìlọsíwájú kó lè bá ilẹ̀ bàbá wa kò ní wá da ká máa wá tẹnu àbùkù bárò ẹni bẹ́ẹ̀ pé kí ló ṣe báyìí so wọ́n á lè máa ṣàwọn nǹkan tó ṣe fún wa gbogbo wa lè máa fi etí wa àgbọ̀ orientation náà ní gbogbo ayé ní orientation yẹn adẹ̀ tí kò sí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn báyìí èbúté ayọ̀ lèmi àti yín la máa forí sọlẹ̀ sí nígbà tá à ń dúró de àlejò wa pàtàkì tí wọ́n ń bọ̀ láti wá bá wa ṣe ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ tí a bá béèrè lọ́wọ́ wọn mo fi pé kí a sì máa fi ọ̀rọ̀ àgbà tí ò ṣe lówùúrọ̀ tán ní bó pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́ ká sì máa fi dára wa lára yá títí di pé wọ́n máa wọlé.
níbo là ń lọ. Àwọn ìbéèrè tí bàbá wa Barrister béèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní ìgbà yẹn táwọn pàṣẹjù wọn pọ̀ kí a gbé ohùn wọn sókè kẹ́ẹ̀dẹ̀ listing sí orin, kò ń ṣe ijó ni orin bí kò ń ṣe message tó wà ní orin yẹn. Ẹ já bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ kí bàbá wa Atolóyè Barrister Babajide Tanimowo kó tó wọlé wá bá wa. Ẹ já máa gbádùn ilé ìlọ́nà. Òṣèlú Nàìjíríà o, olórí Nàìjíríà, ibi tẹ́ra tó wà nìyí ẹ̀rí fún àyọ̀. Ọmọ Nàìjíríà, níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀. Ẹ má bínú pé mi ò lè dárúkọ ní kọ̀ọ̀kan, gbogbo yín mo sì máa kí lẹ́yìn program. ọmọ Nàìjíríà, níbo là ń lọ. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé bàbá mi, mo rí yín. Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà, ìjọba kó wà ilẹ̀ rí fún ẹ̀rọ. Ọmọ Nàìjíríà, Tí bàbá wa Atolóyè tí wọ́n bá ti wà nínú ilé ẹ bá wa sẹ́ndí àì pé ẹ ti wọlé ká lè gbé yín wọlé. Ìyá mi mo kí yín o, ẹ ṣé gan ìyá mi, ìyàwó bàbá wa. Ọdún mẹ́ta lẹ́yìn yẹn, precisely 1963, wọ́n fún wa ní Republic, the Federal Republic of Nigeria. Bàbá mi Atolóyè tẹ́ bá ti wọlé ẹ kò jẹ́ kí n rí mẹ́sẹ̀gì yín pé ẹ ti wà nulẹ̀ ká lè pì kí n wá sókè kíkẹ́ yẹn bẹ̀rẹ̀. Mo appreciate gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé lókè ẹ máa bá wa ṣí ẹ̀. Ọdún ni ọdún mẹ́jọ sẹ́yìn, Nàìjíríà ti dúkìá lẹ́yìn tó yìnbó ti di tiwa lọ fún tiẹ̀, àwa tún fìyà jẹra wa. A fìyà jẹra wa. Ìyá ẹ̀ náà ṣe lọ. Iwájú ò ṣe lọ, èyí ò ṣe padà sí bẹ́ẹ̀ ni bàbá mi. Ọmọ Nàìjíríà, níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà, ibi tẹ́ bá ń kó àrè. Ẹ bá mi share líǹkì yìí sí bàbá mi Atolóyè Aṣọ̀run. Ẹ bá mi share sí WhatsApp wọn so kọ́ lè gba líǹkì yẹn wọlé join wa.
káàbọ̀. Question gidi lórí yẹn ń béèrè lọ́wọ́ wa. Oyé wa. Tí bàbá wa tó lóye bá ti wọlé, ẹ jẹ́ kán bá wa táìpù pé àwọn ti wọlé. Ẹ máa bá wa share, ẹ máa bá wa share program, ẹ máa lọ. Ẹ bá mi share link pẹ̀lú Barrister. Ẹni tó bá ní contact Barrister lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share link pẹ̀lú wọn. àsìkò táwọn ń gbọ́dún bọ̀ ní jẹ́nẹ́rẹ́sọ̀ tiwa ọdún tí tí gbọ́dọ̀ òkèèrè ni àṣẹ wọn ń tẹ̀lé àkọlọ́jọ́ sí i. Èló ni $1 ti fi lé ní $1 èló ló dì. àṣẹ pọ́ńtàlì náà ọjọ́ yẹn ìgbà ìmọ̀ye tó ń ṣe ìṣẹ̀yìn o àwọn tó wọ́n ń tẹ̀lé ìwé òkú ìṣẹ́kọ̀ọ́ wá sílẹ̀ rárá ọlọ́run bá rẹ̀ yìí sí ọkọ̀ orí bí wọ́n bẹ̀rẹ̀ gbàgbé òkúta omi náà ló yọ lọ́rọ̀ ṣẹ́bí yẹn náà kò bá wọn àríjẹ́ nínú màdàrú ọlọ́run dàbí. ọmọ Nàìjíríà ìbò là ń lọ òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjẹba kó wà. 2K $1. mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀rọ ìlọ́jọ́ sí báyọ̀ wúrúsù fi lẹ́yìn. Mo kí yín bàbá mi ẹ káàbọ̀. wúrúsù fi lẹ́yìn ìfúnnáṣẹ́ ìbá nínú ìrọ̀jì mi bísí mi láì dàmà ìrọ̀yìn mi. yá ọmọ ìdílé mọ̀tì yá ọmọ ìdílé mọ̀tì ìdá mọ́lù wọlé wọlé jù wọlé Mo ti wá dójú ẹ̀ báyìí. wọlé bù 1,950. 2K náà nìyẹn. 2K nìyẹn. kò ní sọ́wọ́ kò ní sọ́mọ́ kò ní sí bàbá kò ní sí màmá o
Barrister là ń dúró dè báyìí. Kọ́mẹ̀ntì wọn náà ti send hi mi ò rí kọ́mẹ̀ntì wọn bí báyìí o. ok mi ò lè rí wọn gbé wá live wọ́n ní láti update fóònù yìí. ohun mi kí n gbé yín wá live ni but wọ́n ní láti update fóònù yẹn o wọn ò lè ṣe gbé wá live sórí program yìí àfi tó bá máa god ó yẹ kí n gbé yín wá live ni but tí kíní ò bá tó bá update irú bí táwọn tó kù ṣe ń show green yìí ó yẹ kó lè show green níbẹ̀ but ọ̀dọ̀ wọn yóò show green ẹ jẹ́ n try ẹ̀ náà no wọn bá ti upgrade phone wọn bá ti update ẹ̀ sorry wọn bá ti update ẹ̀ látàárọ̀ wẹ́ sí wàhálà mo kí gbogbo ẹ̀yin viewers wa gbogbo ẹ̀yin tẹ́ ń comment gbogbo ẹ̀yin tẹ́ ń share tẹ́ ń like mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí mo dẹ̀ appreciate yín fún comment yín fún like yín tí ẹ̀ ń bá wa ṣe láti àárọ̀ ọlọ́run Elédùmarè kò ní fi yín sílẹ̀ so màá connect yín mọ́ speaker ń sìn ẹ má bínú ẹ bá ti update fóònù yẹn wọn bá ti update Facebook yẹn no request kò lè send request ò lè send kò show bó ṣe lè gba request ẹ try kẹ́ send request sí mi látọ̀dọ̀ yín pé ẹ fẹ́ join live mi ẹ bá mi send request pé ẹ fẹ́ join mi live sa ẹ bá lè bá mi send request mo lè accept ẹ tó bá gbà wọlé but tí ò ṣe ti gbé kíní green video yẹn wá mi ò rò bó lè accept live kíní pẹ̀lú ọ. Share your music, share your love. Okay. Irú tí barrister hello ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ káàbọ̀ olóòtú. a kí yín pé ẹ kú dédé àsìkò tí a wà yìí sà. a kí gbogbo Nàìjíríà. ẹ bá wa kí gbogbo àwọn aráalé náà kẹ́ dárúkọ yín fún wa ká tó máa lọ lórí ètò tèmi. orúkọ mi ni amòfin Babajide Tanimowo èmi ni akọ̀wé àgbà fún ẹgbẹ́ Odua People's Congress tí Ìbà Gani Abiodun Ige Adams tí wọ́n jẹ́ olórí ẹ̀ mo dẹ̀ tún jẹ́ olóyè ní ààrẹ in council èmi ni atúlóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá
mo kí gbogbo ọmọ Nàìjíríà ní ibikíbi tí ohun kí a wà ní àgbáyé àti àwa tí a wà ní Nàìjíríà mo kí wa sí orí ètò yìí lágbára orí wa ní burú ẹlẹ́dàá wa nígbàbọ̀dé ẹ káàbọ̀. yà ẹ ṣé bàbá wa amòfin àti akọ̀wé ẹgbẹ́ Oòduà People's Congress akin káàbọ̀ sórí ètò tèmi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ ṣe kí àwọn aráalé. So ètò tí a gbé kalẹ̀ lénìí topic ẹ̀ ni kí n tó máa béèrè àwọn ìbéèrè mi àkórí ẹ̀ òun ni why Nigerians should be restructured and insecurity and solutions to insecurity in Yoruba land. So nǹkan tí a fi perí ẹ̀ nìyẹn. So àwọn ìbéèrè àkọ́kọ́ tí màá béèrè lọ́wọ́ yín ó máa kọ́kọ́ lọ sínú pé ẹ̀yin ni akọ̀wé ẹgbẹ́ Oòduà People's Congress àbí. bẹ́ẹ̀ni. àwọn èèyàn wa ń béèrè question kan lára àwọn ìbéèrè tó béèrè lọ́wọ́ wa wọ́n ní kí nìdí tó jẹ́ pé ní ìgbà kan àwọn OPC a máa ń gbọ́ pé bóyá wọ́n popular anything báyìí ó ti lọ báyìí pé kí ló wá dé tó jẹ́ pé irú situation yẹn nísìn tá a wà báyìí popularity yẹn ṣẹ́gẹ̀t gbogbo akitiyan táwọn èèyàn ń wò ń gbà kan wọn ò wá rí mọ́sìn jẹ́ lè ṣàlàyé nǹkan tó fà á tí tempo yẹn fi lọlẹ̀. ẹ ṣe lótú tempo yìí ò lọ sílẹ̀ a máa rán aṣọ fún ìgbà ni. ìkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí a dá ẹgbẹ́ OPC sílẹ̀ nígbà tí wọ́n fi lọ́wọ́ M.K. Abiola tí wọ́n jẹ́ the 14th Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá òun ló fà á tí a fi rí pé wọ́n fi ẹ̀tọ́ Yorùbá àti Nàìjíríà wọ́n fi dùn wá pé election tá a ṣe nígbà yẹn was the freest election free and fair election tí gbogbo àgbáyé àti Muslim ni o àti Christian ni o àti ẹlẹ́sìn àbáláyé ni o tí gbogbo wọn dìbò tinútinú tí wọ́n fi ayọ̀ tán fi dìbò. nígbà tó bẹ̀rẹ̀ máa di pé kán announce election náà wọ́n fi ń wóṣù àti Babangida gbà yẹn wọ́n ṣe màgòmágó tí wọ́n announce election yẹn nìyẹn. ìyẹn ló fà á tí ẹgbẹ́ OPC tí ó fi dìde nígbà yẹn láti fi lè kọ àwọn ìwọ̀sí àti ìyànjẹ tí wọ́n fi jẹ Yorùbá. now nígbà tí ẹgbẹ́ yẹn jáde ẹgbẹ́ yìí ó wà fún ààbò àti àṣà àti ìṣe Yorùbá ni. àwa bẹ̀rẹ̀ sí bá àwọn military regime abẹ̀rẹ̀ sí confront wọn so ariwo yẹn wá pọ̀ tẹ́ pé lẹ́ni OPC ni lọ́la OPC ni because kò sí ẹgbẹ́ kankan nígbà yẹn even àwọn Afẹ́nifẹ́re àwọn ọ̀nàdẹ́kò tí wọ́n ṣe jẹ́ àgbàlagbà tó abẹ́ OPC ni wọ́n sá sí láti lè jẹ́ kí wọ́n confront federal government nígbà yẹn so òun ló fà á tí ariwo yẹn tó fi pọ̀ títí a fi gba ìjọba alágbádá padà ní ọwọ́ àwọn ológun. nígbà tí a dẹ̀ wá gba ìjọba alágbádá padà ní ọwọ́ àwọn ológun a wá rí i pé gbogbo àwọn nǹkan tí à ń ṣe nígbà yẹn nígbà tẹ́ pé nǹkan tí a náà fẹ́ àti rí nínú ẹ̀ but unfortunately for us àwọn nínú àwọn tá à ń fẹ́ yẹn à ń gbọ́ yín sà. ó dàbí pé kọ́ ń disturb fún wọn. à ń gbọ́ yín o. so tí wọ́n bá ń wo live show yìí nọ́mbà tó ń pè yín lórí WhatsApp yẹn tẹ́ bá lè pè direct kò bá bẹ́tà toró dàbí pé WhatsApp call tí a fi jọ ń sọ̀rọ̀ yìí àwọn kan ń disturb wọ́n ń pè wọ́n. à ń gbọ́ yín lọ síwájú báyìí sà. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ lótú so nígbà tí a ti wá gba ìjọba tiwantiwa so òun ní gbogbo àwọn
àwọn activities wa tí ó fi lọ sílẹ̀ díẹ̀ tí àwa transform ẹgbẹ́ yẹn àwa sọ di cultural promoting organization àwa bẹ̀ sí gbé àwọn àṣà àti ìṣe wa a fi ń gbé lárugẹ so gbogbo ọ̀rọ̀ pé à ń confront àwọn ológun nígbà yẹn òun ni ó jẹ́ kí kò wáyé mọ́ so gbogbo àwọn kan tó dẹ̀ tún ṣẹlẹ̀ nígbà yẹn náà ni àwọn ìyà tí àwọn ẹ̀tọ́ tí wọ́n fi dun ọmọ Yorùbá tí ẹ bá wo ìgbà yẹn ní mile 12 tí àwọn ọmọlà tí wọ́n gbà kí Yorùbá pọ́n tẹ̀ dípò wọn kan mú lẹ́pẹ́ àwọn náà dominate gbogbo àwọn ọjà yẹn the same thing náà ní Agége ní Abattoir káàkiri ẹgbẹ́ yìí náà ni ó dúró tí ó kọ̀yà fún ọmọ Yorùbá tí àfẹ́rí nǹkan tí a ń rí ní mile 12 lẹ́ni jẹ́ pé oníwàkó ẹgbẹ́ Yorùbá wà ẹgbẹ́ Hausa wà nínú ọjà ẹgbẹ́ Ìgbò wà nínú ọjà tí oníwàkó dẹ̀ ń ṣe títí wọn láìsí wàhálà so àwọn nǹkan tí ẹgbẹ́ Oodua People's Congress tí ó ṣe nígbà nìyẹn láti lè jẹ́ kí àlàáfíà wà so nígbà tí kò dẹ̀ sí àwọn activities yẹn mọ́ nísìnyìí òun ló fàtẹ́ pé àwa ń ṣe cultural promotion activities tí à ń gbé àwọn àṣà àti ìṣe wa ní arugẹ so òun ló fà á so nǹkan tá a ṣe ń ṣe náà ó sì wà bó ṣe wà adẹ̀yìn ṣe bẹ́ẹ̀ lọ mò ń sọ fún olóòtú pé láti gbàdá ti dẹ́gbẹ́ OPC sílẹ̀ up till now every Tuesday òun ni àwa olórí ẹgbẹ́ yẹn tá a meet tí a pè ní National Coordinating Council meeting tí a dẹ̀ ń jíròrò lórí ìlọsíwájú ìgbéga ní ilẹ̀ Yorùbá ibẹ̀ náà ni àwọn ẹgbẹ́ tí a dá sílẹ̀ Olókun Federal Foundation ni àtàwọn ẹgbẹ́ míì tó kù tí a ti ń jíròrò bí ìlọsíwájú Yorùbá máa ṣe rí a ti ń gba àwọn ìjọba nímọ̀ràn láti jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí ó tọ́ àti nǹkan tí ó yẹ so nǹkan tó fà á tí ó fi dà pé gbogbo àwọn nǹkan tá a ṣe nígbà yẹn then àwọn á rí pé àwọn kan wà ń bẹ̀ yẹn tí ẹ pé kò yẹ kán wà lára wa so aláàfi yọ kọ̀ǹda kúrò nínú ìrẹsì ṣáà pé báìbù náà ó ní ẹ yẹ kí èpò àti àlìkámà kó máa dàgbà tó bá di ọjọ́ ìkórè a máa yọ èpò kúrò náà àlìkámà so àwọn nǹkan tí a ṣe nísìnyí ẹ̀ tẹ́ pé àwọn kan wà tẹ́ pé a rí pé wọn ò lè bá ẹgbẹ́ yìí mu nígbà tá a ti ṣe tí a ti rebrand ẹgbẹ́ yìí tí a ti sọ di ẹgbẹ́ ìmọ́lẹ̀ ẹgbẹ́ àlàáfíà ẹgbẹ́ tẹ́ pé gbogbo ayé ń wáyé òun náà ló fà tẹ́ pé inú ìmọ́lẹ̀ náà láti dá ẹgbẹ́ mi sí òkè òkun tí a pè ní Oodua Progressive Union so activities tá à ń ṣe nígbà yẹn náà a sì ń ṣe nísìnyí ọ̀nà tí à ń gbà ṣe òun ló yàtọ̀ so ẹgbẹ́ OPC tá a rí nígbà yẹn náà òun náà ó sì wà bí ó ṣe wà ní abẹ́ Ìbà Gani Abiodun Ige Adams dó àwọn kọ̀ọ̀kan náà wà tẹ́ pé tí a ti lé nínú ẹgbẹ́ yìí tí àwọn náà fọ́ọ̀mù ẹgbẹ́ tiwọn ní àpò ara wọn and a dẹ̀ rí pé gbogbo ara mọ ìyàtọ̀ nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn tí a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ lẹ́ni a máa sọ ẹgbẹ́ Oodua People's Congress ti Ìbà Gani Abiodun Ige Adams tí wọ́n jẹ́ olórí ní abẹ́ tí wọ́n dẹ̀ ti bí oríṣiríṣi ọmọ púpọ̀ tó ìdáhùn mi ni olóòtú. ẹ ṣé gan-an bàbá wa Barrister Tanimowo Babajide so mo tún ń lọ cause gbogbo àwọn ìbéèrè yẹn mo mọ̀ọ́mọ̀ ń wọ àárín àwọn èèyàn káàkiri láti máa ṣàwọn research yẹn pé kí ni wọ́n fẹ́ ó tún ní ìbéèrè kan tí mo máa béèrè lórí ọ̀rọ̀ ìkẹ́ tó kásẹ̀ ńlẹ̀ lórí angle yẹn òun ni pé kí ni ìgbìyànjú tí ẹ̀ ń gbà lórí ètò pé kí ìdáàbòbò wà fún àwọn ọmọ Yorùbá lórí ètò ààbò tó rà mọ̀ pé ní ìgbà kan OPC ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lò láti dẹ́kun ìwà ìbàjẹ́ àti pé ibì kan wà ní Mushingbà yẹn tá a sì rántí báwo bá tiẹ̀ tí ìdàgbà dáadáa rántí pé àwọn OPC ló ran ìjọba lọ́wọ́ ńgbà yẹn ní Akálà ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá wọn flush Akálà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rò pé ó sì ń tẹ̀síwájú àbí kí ló ṣẹlẹ̀ kí lẹ lè sọ sí. ṣe rí láti ìgbà tá a ti dá ẹgbẹ́ sílẹ̀ títí di àsìkò yìí ẹgbẹ́ Oodua People's Congress led by Ìbà Gani Abiodun Ige Adams à ń ṣe gudugudu méje òun yàrá mẹ́fà kò sí ilé ètò tẹ́ máa dé even títí dé Àbújá ní gbogbo South West State Lagos ní o Ògùn ní o Ọ̀yọ́ ní o Èkìtì ní o Ọ̀ṣun ní o Kwara ní o Kogi ní o tí àwọn Yorùbá wà níbẹ̀ ẹ rí i pé ṣàníbi tẹ́ máa dé tí ẹ ní rí àwọn vigilance group tí wọ́n ń ṣiṣẹ́ ààbò ní gbogbo àwọn agbègbè yẹn
even báyẹn sọ̀rọ̀ yìí sì yìí ṣàṣà ní àdúgbò tẹ́ pé OPC kọ́ ló ń ṣọ́ wọn ìtí OPC ò bá ṣọ́ ẹ rí i pé àwọn ẹ̀bí tẹ́ àbáwọn tí à ń pè ní so safe àbáwọn àgbẹ̀kọ̀yà àwọn ni wọ́n ń ṣọ́ wọn. alẹ́ yìí adẹ́gbẹ́ kan sílẹ̀ tí à ń pè ní Southwest Security Stakeholder Group about 13 affiliate organization ló wà nínú ẹ̀ tó yẹ pé Ìbà Gani Adams àwọn náà ń dúró lórí àwọn ẹgbẹ́ yìí. So ẹgbẹ́ yìí OPC wà ń bẹ̀ oríṣiríṣi àwọn ẹgbẹ́ wà ń bẹ̀ so a sì ń ṣe títí di ìsìn yìí náà. ọ̀rọ̀ Akálà tí mention gbà yẹn nígbà yẹn gbà táwọn ọmọ olè àwọn ọmọ 419 tí wọ́n gba ìgboro kan tí wà bàjẹ́ tó pọ̀ òun ni ó fi ṣe àwọn iṣẹ́ takuntakun yẹn. nìkan tàbí ṣe àṣeyọrí ìgbà yẹn náà ni pé àwọn agbófinró wọ́n support wa but ìsinyìí nítorí pé àwọn oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ìjọba oríṣiríṣi tí a ní tí a bá tún ní ká ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ tí ò bá ti sí bákìnì àwọn ọlọ́pàá àbí ìjọba wọ́n máa sọ́ di nǹkan mìíràn lọ́wọ́ ni because ìlú tá a wà ìlú tó lófin ni. èdè gẹ́gẹ́ bí amòfin ìkan tá nínú constitution wa 1999 constitution of the Federal Republic of Nigeria as amended ní section 33 ó ní right to life wà èèyàn kan kò lè gbẹ̀mí anybody láì jẹ́ pé bóyá pé ó ṣe ní ọ̀nà tí ó bá òfin mu. though nínú right yẹn náà ní section 33 ó fi àyè sílẹ̀ fún right of self defence of yourself and your property. méjì tó kù ó fi sílẹ̀ fún àwọn ọlọ́pàá fún bóyá fún riot ni àbí nǹkan tí ó fẹ́ escape nígbà tí bóyá wọ́n ti ìdájọ́ ẹ̀ tó ló jẹ́ ìdájọ́ kú tẹ́ni fẹ́ sá lọ. so gbogbo àwọn ààbò ìlú wà gbogbo àwọn right ìlú wà ní abẹ́ òfin. so èèyàn kan nísìnyìí láì gbàṣẹ lọ́dọ̀ gómìnà ni o local government ni o àbí àwọn agbófinró tó bá kàn bọ́ síta kó nù fẹ́ ṣe nǹkan ààbò ọmọ asọ́dì kan mìíràn lọ́wọ́ ni ó lè padà wá jẹ̀bi torí pé ọ̀kan tí àwọn olórin wa kọ́ ní oore níwọ̀n. so àwọn oore tá a máa ṣe náà tó bá ti ní sí bákìnì àwọn agbófinró àbáwọn tí ó wà ní ìjọba nínú ó máa di pé ó máa di wàhálà. and a dẹ̀ ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lórí àwọn kan bẹ́ẹ̀ yẹn. for example the last one nígbà tí àwọn èèyàn pariwo pé Fúlàní dà wọ́n láàmú ní Ìbàràpá tí ààrẹ ní kí àwọn ọmọ ẹgbẹ́ wa kí wọ́n lọ láti lọ mú wákìlì pé wọ́n dẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kan gbọ́dọ̀ pa bọ̀ kí wọ́n mú lóye kí wọ́n dẹ̀ fà lé ìjọba lọ́wọ́. ó ṣe wọ́n láàánú pé nígbà kẹ́kọ̀ọ́ ọmọ ìṣiṣẹ́ takuntakun tí wọ́n mú wákìlì láì fọ́ọ̀kan láì jálè kánná wọ́n dẹ̀ mú dé ọ̀dọ̀ agbófinró ní Ìbàràpá. kò ju wákàtí kan lọ ní DPO bẹ́ẹ̀ pé wá pé òun ti gba signal pé wọ́n ní kọ́ máa kó wọn ní bọ̀ ní Yàgànkù ká tó mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe lọ́ parọ́ máa ọmọ yẹn pé wọ́n ti pààyàn ní ibẹ̀ yẹn kó tó di pé mátà ń ṣe pààyàn lọ tú DPP tí wọ́n ṣe render advice tí wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn mọ̀ ọkàn nípa ẹ̀. so irú àwọn kan báyìí òun ló fa àwọn fàsẹ́yìn díẹ̀ fún wa tẹ́ pé tí àbá gbà ṣẹ́ látòkè àwọn kan yìí náà a sì lè ṣe but a láti gba àṣẹ so òun ni ó fà á. so OPC wà bó ṣe wà kò kúrò bó ṣe wà so wọ́n tà ń ṣe náà pátá náà ó sì wà bó ṣe wà. nígbà tí àwọn bàdó tí wọ́n bẹ̀ sí ń dáhùn láwọn ní Ogun State àti Ìkòròdú tí CP Edgar nígbà yẹn ó pe olórí wa Ìbà Gani Adams pẹ̀lú àwọn executive wa ní Ìkòròdú wọ́n jọ ṣèpàdé wọ́n jọ forí kò síbi kan náà tí wọ́n fi flush àwọn ẹgbẹ́ burúkú tí wọ́n pè ní bàdó gbà yẹn náà. so gbogbo kínní náà òun ni ẹgbẹ́ yìí tó sì ń ṣe nǹkan tá à ń ṣe láti ilẹ̀ náà a sì ń ṣe nísìnyí. nǹkan tá à ń sọ nísìnyí pé tá a bá ní cooperation láti ọ̀dọ̀ ìjọba àwọn kínní a lè ṣe so that kọ́ máa sọ di nǹkan orí tá a ṣe kọ́ máa sọ di ẹ̀bí mọ́ wa lọ́wọ́. so ìbéèrè ìdáhùn mi sí ìbéèrè yẹn nìyẹn. nínú ìbéèrè tí ẹ dáhùn yìí mo fẹ́ sáré wọ ibì kan bẹ̀ tó ró láwọn ọ̀rọ̀ kan tó trend tí ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Abiodun Ige Adams tí wọ́n ń sọ fún ìjọba ní ìgbà yẹn pé kó fún wọn ní 6 months kí lẹ lè sáré sọ sáàrin yẹn kí n tó fò sí question mi tó ń béèrè lọ́wọ́ mi. ṣẹ́rí láì fi eléyìí ń ṣe pé àrò pé wọ́n ń dánnu Ìbà Gani Adams is tested and trusted. tí a bá fi lára tí a fi ẹ̀gàn tí a fi sí ẹ rí i pé ẹgbẹ́ yìí ti wà for more than 30 years tí a ti wà ní forefront ti security ààbò mo sọ nǹkan síwájú ṣàṣà nílé nìyí tí OPC ò ṣọ́
ṣàṣà ní àdúgbò tí ọ́fíìsì ò ṣọ́ even tí ẹ bá dàdúgbò kan tó bá ní ọ́fíìsì ló ń ṣọ́ ẹ̀rí pọ̀ mo lè máa sá kúrò ńbẹ̀ ni. so àwọn tí ó ń dà á láàmú yìí èèyàn bíi tiwa ni wọ́n àwa ní experience adẹ̀ní skill láti ran ìjọba lọ́wọ́. Ìbà Gani Adams fún wọn náà fẹ́ gbaṣẹ́ ìjọba ṣe wọ́n náà fẹ́ compliment effort ìjọba ni because tí ẹ bá wo iṣẹ́ ààbò iṣẹ́ gbogbo wa ni àdúgbò tí mò ń gbé nísìnyìí èmi mo mọ àwọn tó wà níbẹ̀ mo mọ àwọn tó dá níbẹ̀ mo mọ àwọn tí ò dá níbẹ̀ mo mọ ẹni tó jẹ́ ọmọ ọ̀tá àmọ́ ẹni tó jẹ́ èèyàn burúkú tí a bá fún àwọn tí ó wà ní àdúgbò yẹn ní àyè tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ OPC níbẹ̀ yẹn wọ́n á ṣe iṣẹ́ yẹn gbogbo àwọn tí wọ́n ń dà á láàmú yìí á di pé àámú wọn gbogbo àbàjẹ́ yìí á di ohun àfìsẹ́yìn bíi egun faṣọ because ẹgbẹ́ Ìbà Gani Adams nínú 37 states a ní Nàìjíríà a cover 33 states even nílẹ̀ Akwa Ibom ní Delta ní Rivers State ní Niger káàkiri ilẹ̀ Haúsá Abuja Kaduna gbogbo ẹ̀ la ní structures sí so ọ̀gá tí wọ́n dẹ̀ dá 6 months yìí wọ́n mọ̀ kan tí wọ́n. Hold on o kọ́ ń wọlé fún Barrister so ẹ̀yin èèyàn mi ní comment section ẹ má bínú gbogbo question yín òun ni mò ń rí mo dẹ̀ ń tèbù ẹ̀ fún wọn wá dáhùn à ń gbọ́ yín Barrister. Owó Yorùbá kan ni ó ní aṣọ tí agbádá tàlejò tó ní tó fi ń ṣakọ onílé ni àsìkò òde ò tí ì tó ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ààrẹ ṣe rí. And àwọn kan tí mo ti kà sẹ́yìn yìí ẹ wo ńgbà tí abúlé àdó náà tí wọ́n kidnap army àwọn Nigerian army wọ́n pe ọ̀gá wa nígbà yẹn wọ́n sì wà ní abúlé àdó pé kí wọ́n bá wọn dẹ́kun síwà bàjẹ́ yìí. Ìbà Gani Adams láwọn ọmọ wa ni wọ́n ṣíwájú tí wọ́n dẹ̀ wọ inú igbó yẹn lọ tí àwọn ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn sójà nígbà yẹn OPC ló gba àwọn ìbọn yẹn padà. So tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan tí OPC ti ṣe káàkiri ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ so Ìbà Gani Adams wọ́n ní capacity wọ́n ní structure wọ́n dẹ̀ ní ìgboyà láti confront security situation tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. wọ́n dẹ̀ lọ́mọ ogun kò síbi tí OPC wà kò síbi tí OPC nílẹ̀ Yorùbá àtàwọn state ní tí mo dárúkọ fún yín àbátá 3 state ní Nàìjíríà òní social OPC wà tí adẹ̀jẹ̀ coordinator níbẹ̀ táwọn náà bẹ̀ ṣe mí tí wọn ní every week báyẹn ṣe mí tì mí wọ́n ṣe zonal meeting wọn bẹ̀ wọ́n ṣe local government meeting wọn bẹ̀ wọ́n ṣe state meeting wọn níbẹ̀ wọ́n ṣe territorial níbi táwọn territorial wà wọ́n ṣe state meeting níbẹ̀ àwọn olóòtú dẹ̀ wá sí national plan ní every Tuesday tí wọ́n á gba ìkọ́ tá à ń pè ní leadership training. So capacity building ààrẹ ti build it sílẹ̀ over 30 years ago and experience is the best teacher. So nǹkan tí mo máa sọ lọ́rọ̀ yẹn. ẹ sáré dáhùn ìbéèrè yìí tí wọ́n béèrè wọ́n ní bọ̀bọ̀ tí wọ́n ló ń dejò ó ń di lion ó ń di gbogbo ẹ̀ tó ń terrorize tó ń pa wọ́n ní ìlú Ìgangan gbà yẹn wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé ta ló rán wọn pé kí wọ́n lọ mú tó fi rí bọ̀bọ̀ yẹn mú pé kẹ́ dáhùn yẹn ní ṣókí kí n tó béèrè question mi wọ́n kàn fẹ́ gbọ́ ni o lára àwọn tó wà ní comment section ẹ tún bá wa mẹ́nu sí ẹ bá wa mẹ́nu bá sí bóyá ni ò gbọ́ tẹ́lẹ̀. Ìbà Gani Adams ni wọ́n sọ fún coordinator wa ní Àbújá tí ó jẹ́ ọmọ Ìbàràpá Comrade Wọlé Adédèjì tí ó kọ́ àwọn Ìbàràpá lọ sí ibi tí wákìlì wà tí wọ́n fi mú wákìlì nígbà tí wọ́n dẹ̀ mú ni wọ́n pe former state coordinator wa ń gbà yẹn tó ń jẹ́ Olúmọ pé kí ó tẹ̀lé wọn lọ sí ipa láti lè bákẹ́ àwọn ọmọ yẹn up so coordinator wa láti Àbújá òun ló dìdì operation yẹn tí wọ́n dẹ̀ mú wákìlì lóòyẹ̀.
ẹ ṣé bàbá mi. tí ò bá mọ ìdáhùn yẹn kí wọ́n mọ̀ torí pé mo gbọ́ ní tí nǹkan tó pẹ̀ ní òpìtàn tí ó ń sọ pé Olúmọ ló mú Wákìlì Olúmọ ò débẹ̀ o nígbà tí wọ́n dé Ìbàdàn tí wọ́n wà tọ́ndé Yàgànkú òun la ní kí Olúmọ lọ join wọn níbẹ̀ so kò lọ sọ operation yẹn kò dẹ̀ wọ́n bọ́ ṣe mú Wákìlì. ẹ ṣé tí ẹ bá wa yàn náà. gbogbo mọ́tẹ̀ ṣe mú Wákìlì kò ṣẹ̀yìn Ìbà Gani Abíọ́dún Ìgè Adams. lóògùn ọ̀fẹ́ o. ẹ ṣé gan bàbá mi Barrister Babajide Tanimowo a dúpẹ́ lọ́wọ́ yín gan. èmi náà tí mo dẹ̀ sọ̀rọ̀ yìí náà èmi náà mo pé active role nínú ẹ̀ bọ́ ṣe mú Wákìlì. gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́. so àwọn tí wọn bá mọ story yẹn ẹ jẹ́ kí a fi àsìkò yìí kí a fi jẹ́ kó yé wọn pé bó ṣe rí ìyẹn o ìmọ̀ àwọn kan tó ní Sunday Igboho ló mu kò rí bẹ́ẹ̀ o Sunday Igboho mú Wákìlì o lóòótọ́ ló lọ sí Ìbàpá bọ̀ kò mú Wákìlì mbẹ́ àwọn ọmọ Ìbà Gani Abíọ́dún Ìgè Adams ni wọ́n mú Wákìlì. mo ti rántí ẹ ṣé gan tẹ́ bá wa clear ibẹ̀ yẹn because àlàyé lọ̀rọ̀ gbogbo ẹ̀kọ́ ní ìjà á ṣàlàyé fẹ́ni tí ò bá yé inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà lórí láìfì tó ti ń gbọ́ yín tọ́dẹ̀ ń rí ìmọ́lẹ̀ torí inú òkùnkùn ní ọ̀pọ̀lọpọ̀ wà ẹlòmíì ò ṣe bá jà inú òkùn ló wà. ẹ jẹ́ ká lọ síbi ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín yìí ìbéèrè yìí náà ni pé kí ni OPU Oòduà Progressive Union kí ni wọ́n dúró fún àti pé kí ni àwọn nǹkan tí OPU yẹn tí wọ́n ti ṣe láti ìgbà tó ti dálẹ̀ tẹ́ ẹ rí pé ó ń ranlẹ̀ Yorùbá lọ́wọ́ àbí kí ni nǹkan tó dálẹ̀ fún náà bóyá ẹ lè bá wa ṣàlàyé nípa ẹ̀ kẹ́dẹ̀ bá dárúkọ iye kọ́ńtírì tí wọ́n ti wà. well OPU òun ni à ń pè ní Oòduà Progressive Union tí Ìbà Gani Abíọ́dún Ìgè Adams tí wọ́n jẹ́ global convener àwọn náà ni wọ́n dá ẹgbẹ́ ìsílẹ̀ ní over 10 years ago pé a gbọ́dọ̀ ní ẹgbẹ́ Yorùbá ní òkè òkun tí a máa fi gbà pé Yorùbá lárugẹ àti pé àwọn ọmọ wa tí ó wà lókè òkun nítorí ibẹ̀ yẹn wọ́n ti wà yùsùn mọ́ wọ́n ti gbàgbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá àlá ti lè jẹ́ kí wọ́n fún wọn ní confidence láti máa pé àjò onílé pé kò sí ìrìn lè pé lájò ilé náà ló máa padà sí òun ni Ìbà Gani Adams tí wọ́n fi ń lọ káàkiri láti ìlú kan sí ìkejì wọ́n bẹ̀rẹ̀ láti ìlú United Kingdom ní London wọ́n á lọ sí Dubai a lọ sí America a lọ sí Canada a lọ sí almost all the European countries àti African countries Benin ní Togo ní Gambia ní oríṣiríṣi mo ń bá yín sọ̀rọ̀ yẹ ẹgbẹ́ tá à ń sọ yóò ti wà ní 7 countries ní àgbáyé tí a ti rẹ̀ even ní last month nítorí pé ọ̀rọ̀ bí dọ́là ṣe ráìsì ní ó yẹ ká lọ lọ́ọ̀ṣì Japan àṣetún postpone ẹ̀ ni so ẹgbẹ́ yìí wà káàkiri láti lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá tó wà ní òkè òkun kí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ nípa gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan àmúṣọgbọ́n nǹkan àmúyọ̀gbọ̀n ní ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ èdè ilẹ̀ Yorùbá gbogbo àwọn àṣà wa tí àwọn òyìnbó tí wọ́n ti kó lọ tí àwọn fi ń ṣe nǹkan tó fi ń ṣayọ̀ níbẹ̀ òun ni Ìbà Gani Adams tí wọ́n gbé kalẹ̀ láti lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá ní òkè òkun kí wọ́n jẹ. pé Yorùbá ìran tó dáa ni and nǹkan tí a dẹ̀ máa ń ṣe ní every year ni pé àwọn ẹgbẹ́ yẹn láti ibi 10 years à ń ṣe nǹkan tá à ń pè ní World Congress yìí ó ní àwọn ẹgbẹ́ yìí máa wá láti oríṣi ibi ìletò tí wọ́n wà tí wọ́n máa wá sí ibi tá a bá gbé congress yẹn sí nígbà tá a bẹ̀rẹ̀ congress yẹn a bẹ̀rẹ̀ láti Èkó
from Èkó ó lọ sí Ọ̀yọ́ from Ọ̀yọ́ ó lọ sí Ògùn, Ọ̀ṣun, Èkìtì, Kwara, Kogi, Kwara àti yes Kogi tó lọ káàkiri South West State including Kwara and Kogi àyẹ̀tọ́ wọn dápadà sí Èkó ló wà ní last year ní ìtàṣẹ̀ parí ní January yìí a ṣe ní ìlú Òṣogbo tí gbogbo àwọn delegate máa wọ́n tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tó wà ní Amẹ́ríkà ni tó wà ní Canada ni tó wà ní London tó wà ní Europe tó wà ní Germany tó wà ní Belgium tó wà ní Sweden káàkiri àtàwọn tó wà ní tí wọ́n máa wá tí a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn lecturer tó jẹ́ professor tó máa mú pé ìṣe àṣà àti ẹwà Yorùbá àṣe cultural promotion àṣe oríṣiríṣi wọn á jó wọn á kọrin wọn á lùlù gbogbo àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá alápátá òun ni à ń kọ́ nínú wọn. bí adẹ̀ tó máa ṣe àjọṣepọ̀ àwọn tí ó deserve award wọn máa kọ́ láwọ́d àwọn náà wọ́n á ṣe ẹ̀kọ́ tí ó jẹ́ àǹfààní fún ilẹ̀ Yorùbá kò síbi tí àwọn ẹgbẹ́ Oòduà Progressive Union tó máa wọ̀ tí wọ́n ní ṣe kan tó ń pè ní humanitarian service gbogbo bí ta ti lọ pátápátá òun náà ṣe public borehole industrial borehole ni ó ṣe àwọn local ones tó ń ṣe yóò industrial borehole tó máa fi generator sí wọ́n máa fi iná sí wọ́n á kó àwọn oríṣiríṣi aṣọ àwọn ìwé tó wúlò fún àwọn ọmọ secondary school àwọn ọmọ university wọ́n á fún wọn á donate fún wọn even health care wọ́n ṣe medical check-up fún ojú wọ́n ṣe ti tara wọ́n ṣe ti bp oríṣiríṣi wọ́n á kóògùn wá fún àwọn aráàlú tí wọ́n máa lọ ṣe work congress níbẹ̀ so ní kí ìgbéga bá àwọn state àti lọ ṣe dẹ̀yàtọ̀ sí yẹn gan ọrọ̀ ajé state yẹn ẹ wo state tí a bá wà tá a pa lọ̀sẹ̀ kan níbẹ̀ tó ń gba hòtẹ́ẹ̀lì tí wọ́n àwọn gba àwọn tó ń jẹ àwọn tó ń ta aṣọ àwọn tó ń ta oríṣiríṣi nǹkan tí à ń promote economy àwọn state yẹn adẹ̀tún reinforce ààbò sí orí àwọn state yẹn because lágbára ti bẹ̀rẹ̀ world congress yìí ìjọba ni àwọn ọlọ́pàá ń bá a dá sí níbẹ̀ àwọn ẹ̀ṣọ́ tí ààrẹ Ìbà Gani Adams tó wọ́n jẹ́ olórí àwọn ni wọ́n ń ṣọ́ àwọn delegate yẹn and for the past 10 years àti record any casualty pé láti gbà táwọn tuntun yìí ń wá láti ìlú òyìnbó pé bóyá nǹkan ti ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ kan àti ìgbókù wọlé àti ìgbókù jáde àdẹ̀tí ní any bad incident torí pé ààrẹ tó ń kọ́ àwọn àti àwọn ẹgbẹ́ yìí bí wàá ṣe mọ Ọlọ́run bí a ṣe mọ ayé bí a ṣe sọ̀rọ̀ bá ṣe bọ́ lọ́n jíròrò ẹni pé inú ẹgbẹ́ OPC a ní group mẹ́ta a ní Christian body a ní Muslim body níbẹ̀ a ní traditional body níbẹ̀ èyí tó bá wù ẹ́ tó bá mọ̀ tí o lè ṣe wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ bọ́ máa bèèrè lọ́mọ ẹni pé amòfin ní mí kí ló dé tí mò ń ṣe ẹgbẹ́ OPC mi ò kẹ́ ṣé mi ò sí mi mo máa ṣàlàyé fún wọn pé OPC Oòduà People's Congress kò kí ń ṣe ẹ̀sìn ẹgbẹ́ ni ẹgbẹ́ Yorùbá ni ẹgbẹ́ tí a fi ń gbé àṣà Yorùbá lárugẹ ni ẹgbẹ́ tí a fi ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ni so gbogbo kíní yìí òní agbọ́dọ̀ mọ̀ kí a dẹ̀ gbọ́dọ̀ máa múlò gẹ́gẹ́ kẹ́lẹ̀ mọ́ àwọn ipa àti nǹkan tí ẹgbẹ́ yìí ń ṣe even ọ̀pọ̀lọpọ̀ nù wa true OP yìí òun la fi mọ̀ ló káàkiri à ń tẹ̀lé Ìbà Gani Adams à ń tẹ̀lé lọ sí Canada à ń lọ South Africa à ń lọ sí London even wọ́n bá ń sọ̀rọ̀ nísìnyàn ní 24th of September a bá wà ní London tí a máa ṣe summit Europe summit tí wọ́n gbé lọ sí London ìta ṣe ní November last year Netherlands ni wọ́n ti ṣe so African summit nǹkan tá a ṣe ní last year ní South Africa láti ṣe ìta ṣe wọ́n ṣe ní Gambia so gbogbo kí ni. ẹ bá mi da lọ́ọ̀fù bá àwọn ẹgbẹ́ ẹ bá mi da lọ́ọ̀fù wọn love like. ìtò máa ṣe pàtàkì ìtò máa jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nìyí pé àgbọ̀wọ́ ìjọba o àwa là á fọ́ọ̀dì kínní pẹ̀lú àwọn resources wa kéékèèké tí à ń rí kò sí government patronage kò sí pé country kan ló sponsor wa àwọn kínní là ń ṣe láti yẹ kí ìṣe àti ilẹ̀ Yorùbá kó má parun. so ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ máa wọ̀ pé ìjọba ló sponsor wọn àwọn Nigerian people ló sponsor wọn kò rí bẹ́ẹ̀ o àwa là ń dáwó fúnra wa tí a fi ń ṣe gbọ́ àwọn ìpè yẹn. sẹ́yìn èèyàn ń gbọ́ mo really appreciate yín bàbá mi lórí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lọ lọ́wọ́ yẹn ṣé ẹ̀ ń gbọ́ mi Barrister. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn kan béèrè question kan lọ́wọ́ mi wọ́n ní àwọn máa tẹ̀ rí wọn wọ́n máa ṣe festival bí but wọ́n wá ní ẹlẹ́gbẹ́ kan míì
tí wọ́n ń pè ní Olókun Festival Foundation. Mo fẹ́ kẹ́ ẹ bá mi yànnàná ẹ̀ pé ẹgbẹ́ yẹn kí ni wọ́n dúró fún gẹ́gẹ́ bí àwọn tó sọ pé ẹ tiẹ̀ tún lò láti fi promote festival mélòó lẹ fi ń promote fúnlẹ̀ Yorùbá àti pé kí ni nǹkan tí ẹgbẹ́ yẹn kí ni èròǹgbà wọn fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá kí ni ipa tó ń kó lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Olókun Festival Foundation ẹ̀ ṣe lè ṣàlàyé ẹ̀. Olókun Festival Foundation àrẹ́gísítà ẹgbẹ́ yìí ní ọ̀dọ̀ ìjọba tí a ń pè ní Corporate Affairs Commission. Wow. Ó jẹ́ registered trustee of Olókun Festival Foundation tí Ìbà Gani Adams tí wọ́n jẹ́ convener àti àwọn kọ̀ọ̀kan náà wà because òun ni àwọn èèyàn máa ń pè ní NGO. Ó wà ní under Part C of Company and Allied Matters Act torí pé kí nǹkan mẹ́ta a lè register nǹkan tó pè ní business name àbí partnership a lè register company whether public or limited a lè register registered trustees that is something ní incorporated trustee. So under Part C of Company and Allied Matters Act òun ni ìjọba ti fi òǹtẹ̀ lu ẹgbẹ́ Olókun Festival Foundation tí arẹ́sà sí abẹ́ ìjọba tí adẹ́sẹ́gbà àwọn ètò wa gẹ́gẹ́ bí ìlànà tí òfin ti sọ àwọn trust tí wà ń bẹ̀ àwọn board of governing council wọ́n wà níbẹ̀ èmi náà tí mo bá ń sọ̀rọ̀ yìí mo jẹ́ akọ̀wé nínú ẹgbẹ́ foundation yẹn. àkọ́tí foundation yẹn wà fún for the past 20 years ó ní gbogbo àwọn cultural festival tiwa gbogbo àwọn festival tí ó ti kú tí àwọn ọba wa gan tí wọn ọmọbẹ máa gbé dìde òun ni Ìbà Gani Abíọ́dún Ìgè-Àdà tí wọ́n ń lọ káàkiri tábàbẹ̀ ní January a lọ sí Ilé Ifẹ̀ a lọ bá bàbá wa kábíyèsí Imperial Majesty ọba Ògúnwùsì Ọ̀jájá tù Ọọ̀ni of Ifẹ̀ a lọ bá wọn ṣe ọdún tá à ń pè ní Oòduà Festival tó dẹ̀ pé nígbà tá a bá lọ síbẹ̀ ó kéré jù àkóyàn more than 10,000 láti Nàìjíríà àtàwọn tó wà ní abroad tí wọ́n wá participate níbẹ̀ tí a máa ṣe ìṣe àti àṣà Yorùbá a ṣe oríṣiríṣi nǹkan a ṣe Yorùbá quiz competition a ṣe beauty pageant a ṣe àwọn tí wọ́n lu bàtà àwọn tí wọ́n jó ìbílẹ̀ àwọn tí wọ́n showcase aṣọ gbogbo àwọn kan ìgbàlódé gbogbo àwọn kan tí Yorùbá tó fi ń ṣe àṣà àti oge gbogbo àwọn kìíní òun náà máa ń showcase wọ́n á dẹ̀ tún máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n á pe àwọn ọ̀jọ̀gbọ́n àwọn professor láti àwọn yunifásitì tí ó lórúkọ ní Nàìjíríà tí wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa tẹ́ pé àwọn èèyàn wa mọ̀ pé wọ́n á mọ̀ ìtumọ̀ nǹkan tí à ń pè ní àwọn festival yẹn òun náà tó dábàá tún kúrò ń bẹ̀ à á ṣe grandmother festival à lọ sí Olúmọ à lọ ṣe ọdún Ẹgbẹ́ a lọ ṣe ọdún Ajé káàkiri a ṣe Olókun a ṣe Ọya a ṣe Ọbàtálá a ṣe Òkè Ìbàdàn tí máa ka fẹ́sà tá à ń ṣe ní ọdún alẹ́ni 20 tí à ń lọ káàkiri ṣàṣà ní state ní Nàìjíríà tí a kì í lọ ní ọdọọdún láti lọ gbé àwọn àṣà àti ìṣe àwọn ìlú yẹn àwọn state yẹn láti gbé ní arugẹ láti jẹ́ kí àwọn èèyàn náà mọ̀ pé gbogbo àwọn tí à ń sọ yìí kò kí ń ṣe pé à ń ṣe kò ń ṣe pé bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ìbọ̀rìṣà ni à ń ṣe níbẹ̀ à fi ń gbé àṣà àti ìṣe Yorùbá ga ni àtàwọn kan tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ tí wọ́n ti fi ẹ̀sìn bò wá lójú tí wọ́n fi rí pé kán jẹ́ ká rí pé àwọn fẹ́sẹ̀ tá à ń ṣe yìí Ọlọ́run lọ́wọ́ sí ẹyọkun lọ́lọ́run èdè ló yàtọ̀ Yorùbá tó bá fẹ́ pe Ọlọ́run á ní Ọlọ́run Olódùmarè tí Mùsùlùmí tó fẹ́ pe Ọlọ́run á ní Allah tí Kírísítẹ̀ bá fẹ́ pe Ọlọ́run á ní Jèhófà Jírè tálà ń pè yìí Ọlọ́run Olódùmarè ni ọba kárí ayé ọba lèwí lè ṣe ọba lẹ́ni ọba lánàá ọba títí ayé. Loaded barrister. You are too loaded, sir. Yes, sir. Mo really appreciate yín bí ẹ ṣe ṣàlàyé fún mi lórí ọ̀rọ̀ Olókun yẹn. Inú mi dẹ̀ dùn, mo dẹ̀ believe pé àwọn tó ń béèrè question yẹn mo rí comment wọn inú wọn dẹ̀ ń dùn because ọ̀rọ̀ ìjákọ́lélẹ̀ àlàyé ni ìbéèrè tó ń jù sáwa òun náà la promise wọn pé a máa gbé yín wá sórí ètò yìí láti wá máa yànnàná ẹ̀. Wọ́n tún béèrè
wọ́n ní investment department nínú ẹgbẹ́ wọn kinní kan pé kí ló ṣe so èmi náà wá ní màá béèrè lọ́wọ́ yín pé ṣé lóòótọ́ ni investment department wà wọ́n dẹ̀ ní kọ́ secretariat wọ́n náà tún kọ́ ǹjẹ́ ṣé lóòótọ́ làwọn kinní àwọn bólẹ̀ṣà àwọn kinní sí bóyá kẹtù sọ ká gbọ́ látẹnu yín kọ́ gbọ́. ẹ ṣe mọ̀ pé tí wọ́n bá ti ní aṣíwájú tó ga á máa ṣe oríṣiríṣi nǹkan inú mi dùn láti sọ fún yín gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ àgbà pé nígbà kan tá a bá fẹ́ ṣe ìpàdé tí mo sọ fún wa yìí tá a máa ṣe ní every Tuesday tá a pè ní National Coordinating Council meeting a máa lọ rent hotel ní àbíká máa rent hall but nígbà tó di year 2007 òun ni a ṣe ìpàdé pé a gbọ́dọ̀ ní ilé ẹgbẹ́ títí wa and ní àti 2007 yẹn òun la ra ilẹ̀ sí Arc of Lagos ní 14B Etike Street up Toyin Street ibẹ̀ òjìjìnà sílé former MKO Abiola kò dẹ̀ jìnà sí ibi ẹ̀kọ́ta àwọn custom níbi olówó níbi 14B Etike Street ibẹ̀ la kọ́ 3-story building síbẹ̀ tí ó jẹ́ ilé ẹgbẹ́ tí a ń pè ní Odua House. Odua House yìí níbẹ̀ a ní guest room fún àwọn tí wọ́n máa nídìí service apartment àbáfọ̀ tí a bá ń ṣe program tí a lè rárá ìlọsílé àwọn àbá ní àwọn àlejò pàtàkì láti ìlú òyìnbó tí a fẹ́ host tí a ń gbà wọn ní àlejò. Ní 4th floor ibẹ̀ láti ní 4 to 500 capacity hall. Tí a ti ń ṣe meeting ní every Tuesday even nígbà tí mo ṣe 58th birthday mi tí ó wà ní gbogbo àgbáyé ibẹ̀ ni mo ti ṣe birthday mi ní August 18 ní last year. even níjọ́ Sunday yìí tí ó jẹ́ coordinator wa ní USA àti ìyẹ́gbàrẹ̀ níyì ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá àwọn náà ṣe birthday wọn níjọ́ Sunday yìí tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti wà níbẹ̀ ibà Gani Adams àwọn náà dẹ̀ wà níbẹ̀ ọ́ọ̀lù yìí òun ni a ti ṣe birthday yẹn àtòríṣiṣẹ́ àwọn kan tí à ń ṣe even tá a bá fẹ́ ṣe meeting àwọn Southwest security stakeholder group tí mo sọ fún yín pé a ní àwọn athlete group vigilante Àgbẹ̀kọ̀yà àwọn kọ́msáàkì àwọn ẹgbẹ́ obìnrin rere about 13 organization tí ó jẹ́ pé ibà Gani Adams ló jẹ́ olórí wọn ibẹ̀ náà la ti ń ṣe meeting ẹgbẹ́ and nǹkan tó bẹ̀ ṣe náà níbẹ̀ kò ju ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá lọ. Even tẹ́ bá lọ sí the next floor àtúnyẹ̀ another hall níbẹ̀ tí ó lè gba bí iná 200 tí a lè ṣe bí mini conference níbẹ̀. A dẹ̀ tún ní the last floor tí ó jẹ́ penthouse a ní office níbẹ̀ oríṣiríṣi office ló wà níbẹ̀ a ní hall níbẹ̀ a ní conference hall méjì níbẹ̀ tí a ti ń ṣe àwọn oríṣiríṣi ìpàdé a dẹ̀ ti ń ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe nípa ọ̀rọ̀ ìlọsíwájú ẹgbẹ́ yìí. Tí mo tún yẹn bá ń sọ̀rọ̀ yìí tí ẹ bá dé Olúṣọ̀gá a ní hall níbẹ̀ 700 capacity hall àti roof àti ó ti wà ní 90% completion. ní Mushin àbí. tẹ́ bá tún dé ọ̀nà Ṣẹ́rò ní ilé ẹran a ní 3-star hotel níbẹ̀ about 28 rooms ló wà níbẹ̀ tí a ti parí tí ẹ náà ti wà ní 90% completion. tẹ́ bá ń lọ sí Ondo State ní ọ̀nà Ọbalé a ní bí 5 plots of land níbẹ̀ kó ibẹ̀ òjò sí airport ní Ondo ẹ tó bá mọ tó pè ní Ọbalé after Fala òjúlé bíi 5 sí ibẹ̀ òní ilẹ̀ ẹgbẹ́ yìí wà bẹ́ẹ̀ náà la ní káàkiri ní ilẹ̀ Yorùbá a ní l'Ọ̀yọ́ a ní l'Ọ̀ṣun a ní l'Èkìtì a ní l'Ògùn a ní l'Oǹdó so tá bá ń sọ investment nínú ẹgbẹ́ yìí a lè ká tán so ní ìpínlẹ̀ sọ fún yín pé báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ a ti ṣí Odua House tí a ti ń ṣe nǹkan tí a ń ṣe níbẹ̀. nǹkan tá a dẹ̀ ṣe ní Odua House ẹ tó bá lọ síbẹ̀ ẹni pé project yẹn is over 500 million tó dẹ̀ pé èmi mo supervise project yẹn personally so ó gbẹ́nu mi láti sọ fún yín pé ibi tí a bá iṣẹ́ ìbẹ̀rẹ̀ dé nìyẹn ẹ tó bá kọjá níbẹ̀ gan ajẹ́kù kalẹ̀ mo dẹ̀ nígbà tí mo sọ fáwọn èèyàn kan tó ní ṣàwàlá ní mo náà wà lá ní mo dẹ̀ challenge wọn pé kọ́ sọ ẹgbẹ́ kan fún mi ní Nàìjíríà
tó nírú achievement tí ẹgbẹ́ Oòduà People's Congress lẹ́gbàá Ìbà Gani Abiodun Ìjẹ̀dà tí wọ́n ṣe ààrẹ ẹgbẹ́ kọ̀ọ̀kan tí a lè tọ́ka sí pé ó ṣe irú kan bẹ́ẹ̀ tó jẹ́ legacy ẹgbẹ́. So kẹ́bà lè mọ iṣẹ́ ribiti iṣẹ́ ńláńlá iṣẹ́ kàǹkà tí Ìbà Gani Abiodun Ìjẹ̀dà tí wọ́n ṣe. Àwọn kan tàbí ń ṣe yìí wọ́n fọ́nùkọ́ lọ́wọ́ sí o. Orúkọ Olókun Festival Foundation òun náà fi ń ra gbogbo àwọn kìíní tí ó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn náà ń jẹ àǹfààní níbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan barista. Ìbéèrè eléyìí ẹni tó tiẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ mi ìlú Amẹ́ríkà ló wà, àgbàlagbà dẹni lára àwọn èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá ni. Báwo ló yẹ béèrè ìbéèrè yẹn? Ó ní kí ni èròǹgbà OPC lórí àtúntò Nàìjíríà tó lóyìnbó ń pè ní restructuring. Gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ mo fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ o torí ẹ máa mọ̀ pé ṣé OPC ní ìgbàgbọ́ nínú àtúntò orílẹ̀-èdè Nàìjíríà ni àbí bí wọ́n ṣe ń bá lọ yìí ló dùn mọ́ OPC nínú pé kán máa bá lọ bẹ́ẹ̀ pé ṣá nígbàgbọ́ nínú pé kán ṣàtúntò lórílẹ̀-èdè Nàìjíríà bóyá ẹ lè bá wa sọ sí. Kí tó dáhùn ìbéèrè yẹn mo kàn fẹ́ pè wá sí ìrántí pé nígbà tí President Goodluck Jonathan tí ó wà ní orí oyè ó ṣe nǹkan tí wọ́n pè ní National Conference ní 2014 tí Ìbà Gani Abiodun Ìjẹ̀dà tí wọ́n jù wà ní ara àwọn aṣojú tí wọ́n lọ ṣojú ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ restructuring yìí ẹ̀rí pé Ìbà Gani Abiodun wọ́n champion ẹ̀ pé tá a bá mọ̀ pé ìlú yóò lè pín torí pé ìgbéyàwó ọ̀ràn tá a jọ ṣe papọ̀ tí kò wọ́ọ̀kì ẹ jẹ́ ká ṣe nǹkan tí ká ṣe restructuring ká padà sí regionalism ká padà sí 1963-1966 báyé ń ṣèjọba nígbà yẹn tí oníkàlùkù tí state oníkàlùkù tó mú ọrọ̀ ajé ẹ̀ tí wọ́n tó fi nǹkan ọrọ̀ ajé wọn tí wọ́n fi ń ṣe owó tó yẹ pé gbogbo àwọn depend lórí epo lẹ́mìí. So tí a bá lè tó ń champion restructuring mi ò rò pé a rí tábà máa múyàn méjì ní Nàìjíríà yìí Ìbà Gani Abiodun Ìjẹ̀dà wọn á jẹ ẹ̀kan nínú ẹ̀ torí pé àbílígbé kí ló yóò bá lè pín ẹ jẹ́ ká restructure Nàìjíríà ká padà sí regionalism tí a ṣe nígbà yẹn tí ó mú oríṣiríṣi ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá gbogbo àwọn wẹ́tà gbogbo àwọn kòkó àti gbogbo àwọn tá a rí nígbà yẹn regionalism nígbà tó wọn láyé sọ pé ká ṣe restructuring so ẹgbẹ́ Oòduà People's Congress àti Ìbà Gani Abiodun àfẹwọ́ sí àfẹ́ara sí òun lè ní the only solution tí ó lè tán gbogbo ìṣòro Yorùbá ẹwọ kan tó ṣẹlẹ̀ káàkiri ẹwọ insecurity wọ́n jẹ́ ọba gbé wọ́n pa ọba wọ́n pa àti tẹ́bá fẹ́ lọ sí Èkó sí Ìbàdàn nísìn ẹ máa káyà sókè ni nínú kò mọ̀sán kò mọ alẹ́ kò mọ òru ìgbà kan máa ní pé torí òru ni àwọn èèyàn travel ìsẹ́yìn gan àárọ̀ kan wọ́n kidnap so a nídìí ètò ààbò tó péye a nídìí caution tí a ń lò ní Nàìjíríà kò bá ìgbà mu ìmọ̀ akọ́ta jẹ́ amòfin tí a bá fẹ́ apply law yìí nígbà ní iṣẹ́ amádorí kodò ni torí pé ààrẹ yìí òfin yẹn torí pé àwọn akọni lawmakers títí wa ni pé láti apply òfin yẹn olówó fàtẹ́ pé èèyàn mi a ní lawyers a ní a máa parọ́ a kì í parọ́ nǹkan tó fi máa sọ òun náà la máa tẹ̀lé wọ́dà ó dá o wọ́dà kò dá o òun ni a máa tẹ̀lé but tí a bá ṣe restructuring tí a fi àwọn tí wọ́n tó ní òye àwọn professionals tí wọ́n jókòó papọ̀ tí wọ́n ṣe àtúnṣe wọ́n ṣe àtúntò ìlú yìí ẹni pé gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà sì kò ní ṣẹlẹ̀ lẹ́yìn yìí sì wọ́n ti tara ẹ̀sìn ní 82,000 ní àtàlọ́ nísìnyí mò ń wá epo káàkiri ni ìmọ̀ yín bá ń sọ̀rọ̀ ìmọ̀ ń drive lọ́wọ́ ní epo ni mò ń wá láti bó ṣe ṣe tán ní Federal Airport lábẹ́òkúta tí mo ti ní epo nísìnyí 650 naira kí o tún pọ̀ níbẹ̀. dọ́là tún wọ́n. ìlú tó dọ́là nísìnyí ó ti wọ over 1,500 pounds ti wọ tó over 2,000. níbo là ń lọ ní Nàìjíríà. wọ́n ní 1950. tí state tó ń develop at their own pace tí gbogbo àwọn ọrọ̀ ajé àwọn natural resources tí ó ń jogún fún wa tí a bẹ̀rẹ̀ sí tap ẹ̀ tí tá àgbójúlé federal government tá àgbójúlé allocation tí àgbójúlé contract
tí àgbójúlé pé mo mọ because Nàìjíríà ti dé pé ọ̀tọ̀ tó bá mọ̀yàn ò lè dèyàn nílùú. but tí sùtẹ́bà restructuring gbogbo ala máa gbádùn gbogbo kan máa wá sílẹ̀ olùkàlùkà olùkọ́ tí tó wá káfíńsọ̀lẹ̀ yìí sí àmú ọrọ̀ ajé wa àbẹ̀ tí mú lò àdùnnú fún wa a máa mú wọn bá lọ sí federal ní state local government a máa dá gbowó ẹ̀ kò ń ṣe pé àwọn state máa dúró a máa gbowó local government apọ́kẹ̀tẹ̀ sápò wọn fún níjọ́ 20%. ẹ̀wọ̀n nísìnyí ọjọ́ ọ̀rọ̀ láti rí pé local government yàtọ̀ sáwọn kọ̀ọ̀kan díẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n bá state ta lè rí local government pé wọ́n ṣe project nígbà tí wọ́n ọ̀rọ̀ wọn gbà àwọn state náà ti jẹ wọn mọ́lẹ̀. wọ́n tọ́ bá ṣe restructuring oníkàkú house of government oníkàkú a function at their independent level. ní Nàìjíríà sí a ní three arms of government legislative arm of government executive arm of government judiciary a ní wọn jura wọn lọ but ní in reality wọn jura wọn lọ. ẹni pé senate ta ní sí rọba stamp ni ta ló gbé wọn síbẹ̀ executive ló gbé wọn síbẹ̀ judiciary gan àwọn ṣe wọn tẹ̀lé gáì bí ẹni nǹkan tó bá fẹ́ lọ́mọ ṣe fún wọn àti àwọn tó jẹ́ àwọn adájọ́ kọ̀ọ̀kan tẹ́kú pé wọ́n ní conscience àwọn pé wọ́n lè báyìí conscience àwọn bá conscience àwọn máa resign. so ní independence tó bá pa àfi restructuring ẹ rí i pé ìlú yà á rojú ara tu ọmọ kékeré ara tu àgbàlagbà a ní good facility a ní security tó dájú a ní state police ìyẹn kọ̀ọ̀kan lè dédé wọ àdúgbò mi sì yìí tó mọ bí tí àdúgbò ti bẹ̀rẹ̀ tó mọ tó fẹ́ wọ̀ tó rẹ̀ pé ìwọ́n ti fún tó ti ṣalámí fún kó lè fara lé lọ. tó restructuring tí ló bá pín restructuring and solution mo dẹ̀ ń sọ fún yín gẹ́gẹ́ bí ipò tí mo wà nínú ẹgbẹ́ Oodua People's Congress torí pé ní pẹ̀lú mo tẹ̀lé Ìbà Gani Abiodun Ìgẹ̀dà mo dẹ̀ ń gbẹnu wọn sọ pé ní gbogbo ìgbà àjọsọ restructuring even ẹ̀ẹ́dì ká ṣe press conference àbí press release a máa fi síbẹ̀ náà communicate wa pé a believe lórí regionalism a believe lórí restructuring pé a padà sí regionalism tí a ṣe nígbà yẹn a padà sí constitution tí a ń lò nígbà yẹn tó favour wa tó jẹ́ kí ọrọ̀ ajé wa kó gún régé even bàtà tí Jonathan wà níbẹ̀ dollar was $190. Pàdé tí restructure ẹ̀wọ̀n tí yóò dáa lé. wọ́n ló ti di 2000. wọ́n ní 2000 ní dọ́là báyìí o comment section wọ́n ní 2000 as at now. mi ò lè wá surprise torí pé ìṣẹ́yìnṣẹ́ unison onìkan gbó lórí ìjọba tó dẹ̀ wà ń bẹ̀ sí i wọ́n ní ká ní sùúrù ẹ lọ ṣe sùúrù ẹ fọkàn balẹ̀. mo sọ kan fún ẹ̀kọ́ àwọn ọkọ lánàá wọ́n ní ìwọ̀n kan bá fẹ́ tú ní ìtò tó wá bẹ̀rẹ̀ títí dọ̀là àwọn tó ti kún kọ́ àwọn tó ti pa kún kọ́ ọfẹ́ jí ọ̀pá lọ. a connect wọn padà. National Assembly kí wọ́n pa lọ sí National Assembly kí a ṣe ètò restructuring ilẹ̀ Yorùbá ká ṣe restructuring ilẹ̀ Nàìjíríà kí ara ó tù wá kí ìlú rójú kí ìlú ráyè àìjẹ́ bẹ́ẹ̀ àkókò pín oná kò máa lọ nílò ẹ̀. so ìdáhùn mi ni olóòtú o. ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi pé ẹ tiẹ̀ fún mi ní time yín torí gbogbo bẹ́ẹ̀ ṣe busy lọ́tún lọ́sì ẹ sì take time yín láti wá dá àwọn èèyàn wa lóhùn mo dẹ̀ rí pé inú ọ̀pọ̀lọpọ̀ wọn ń dùn torí mò ń rí comment wọn bí wọ́n ṣe ń béèrè ọ̀rọ̀ and the last question tí mo máa béèrè lọ́wọ́ yín òun náà ni pé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ kan tán ní Yorùbá One Voice wọ́n ní ààrẹ náà ni wọ́n tún champion ẹgbẹ́ náà kí ni nǹkan tí ẹ lè sọ lórí ọ̀rọ̀ YOV àti pé iṣẹ́ wo ni wọ́n ti ṣe who is this kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ YOV àti pé àwọn iṣẹ́ wo ni YOV ó lápè ní ẹgbẹ́
YOV òun là ń pè ní Yorùbá wọn ṣọ ni oríṣiríṣi ẹgbẹ́ àwọn ni wọ́n join coalition tí àwọn jẹ́ Yorùbá One Voice tí Ìbà Gani Abiodun Igiada the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí wọ́n tún jẹ́ global convener ẹgbẹ́ ẹni pé ẹgbẹ́ yìí àwọn intellectual pọ̀ gan níbẹ̀ professor àìmọye medical doctor àìmọye lawyer wọ́n tí wọ́n wà nínú ẹgbẹ́ yìí torí náà wọ́n ní àwọn ẹgbẹ́ títí wọn but wọ́n á fọ́ọ̀mù coalition àjà fún interest ilẹ̀ Yorùbá tí a ṣe conference wo professor tó wá professor of political science tí a bá àwọn tó bá ní àǹfààní kí wọ́n lọ wò kọ́ ọmọ píkì yẹn wọ́n dẹ̀ wo bí professor yẹn bí wọ́n ṣe treat àwọn topic yẹn àtàwọn tó comment rí pé inú yẹn á dùn láti join ẹgbẹ́ tí a pè ní Yorùbá One Voice is an intellectual group coalition group tó yẹ pé oríṣiríṣi ẹgbẹ́ OPU wà níbẹ̀ àwọn tá a ṣe OPC wà níbẹ̀ àwọn oríṣiríṣi ẹgbẹ́ nílùú òyìnbó wà bẹ̀ káàkiri so oníkàkú ọmú interest wọn àwọn aṣọ ọ̀pọ̀ta wọn á pè ní common interest so àwa fi ń to ẹgbẹ́ yẹn tí gbogbo ẹ̀ tó dẹ̀ ń lọ síwájú tí a fi oríṣiríṣi nǹkan a fi ń ṣe oríṣiríṣi àwọn àkànṣe ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá so ẹgbẹ́ tó ní àlùbáríkà ni ẹgbẹ́ tó ní ògo ni ẹgbẹ́ tó dẹ̀ ní àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn òmòye nínú ẹgbẹ́. a dúpẹ́ lọ́wọ́ yín gan Barrister Babajide Tanimowo so kí a máa fẹ́lẹ́ yìí ṣe ìlọ ẹni tó bá máa kàn ká tún máa béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ẹ̀yin èèyàn wa àtúgbé wa a dúpẹ́ lọ́wọ́ barrister wa ẹ ṣé gan inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn pé to educate wọn lórí nǹkan tí ò yé wọn tí wọn mọ̀ àti ẹ̀rọ àwọn kan wọ́n ti jáde síta ẹlòmíì kan bú bàbá wa pé wọn ò ṣe nǹkan kan wọn ò ṣe gbá wọn ṣàwùbọ pẹ̀lú ògbélé ìtẹ̀kálẹ̀ ẹni tí wọ́n yàn tó di gómìnà gan tàbí tó di president tó di nǹkan kò ṣe 10% ti nǹkan tí bàbá wa ṣe láì ṣe pé wọ́n rówó fi owó ìjọba fi ṣe tó jẹ́ pé owó ara wọn wọ́n ti break Guinness Book of Record gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ kàálẹ̀ fún wa yìí a dẹ̀ really appreciate yín inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wò wá lórí live program yìí lénìí wọ́n á lè fi sínú ọpọlọ wọn pé iṣẹ́ ni ààrẹ ń ṣe àríṣe láríkà àríkà ní bàbá àrègún ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn lélẹ̀ kan sí kẹ́ tó máa lọ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹ̀ ń wò àtẹ̀sẹ̀ ń gbọ́ wa ẹ̀rí tẹ́ fi ń wà kò ní fọ́ tẹ́ fi ń gbọ́ wa kò ní di àlàáfíà tí ẹ fi lè ṣe àlàáfíà náà lè máa bá àwa náà ni ẹ máa rí ẹ̀yin náà lánàá máa bá ẹ ṣe gan ẹ kú ìfẹ́ tí ẹ ní sí ilẹ̀ yòó ẹ dẹ̀ kú ìfẹ́ tí ẹ ní sí Ìbà Gani Abiodun Igiada máa sọ fún wa torí pé pọ̀tẹ́ abáyé tí ó ń bú olórí wa ìmí ìpọpọlọpọ nù ìlara ni ẹ̀pẹ́ tó bá rí nǹkan gidi ṣe a máa bínú ológo ni ẹ tó bá ń bú Ìbà Gani Adam mo rí pé ẹ̀yin jẹ́ aláìmoore torí pé ẹgbẹ́ ìgbà mi wà ọ̀sán lóru òun la fi ń ṣe ìpàdé ta fi ń rìn àjò kò dẹ̀ sí ìwọ́n tá à ń ṣe ju ọ̀rọ̀ Yorùbá yìí lọ jẹ́ pé air resources wa òun la tún máa ná sí ìmú ìgbà míì náà a tún máa travel out pẹ̀lú bí tíkẹ̀tì wọn tó yìí a travel lórí ọ̀rọ̀ Yorùbá náà ni tí ó dẹ̀ sí pé èèyàn kan ló ń fún wa lówó tí ó dẹ̀ pé èèyàn kan ló ń sponsor wa àbí èèyàn kan ló ní ká máa ṣe fún political gain so gbogbo ẹni tẹ́ ẹ̀ ń tẹ́ dótì wa lágbọ́dọ̀ ọlọ́wà dótì yìí o ẹni tí ẹ̀dẹ̀ ń bọ̀ wá náà lágbọ́dọ̀ ọlọ́wà yín lọ́kàn padà gbogbo èrò burúkú tẹ ní ọlọ́wà jẹ́ kó parẹ́ mọ́ inú máa ní èrò tó dá ìlọsíwájú ilẹ̀ Yorùbá ilé àtọ̀nà wọn a máa lọ síwájú gbogbo àwọn tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó gbé rí tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó lọ síwájú ọlọ́wà máa ṣe inúṣẹ́ tí wọ́n náà Ọlọ́run ní dáwọn dábùkátà wọn ẹ ṣé o. ẹ ṣé gan barrister ó dàbọ̀ a tún máa gbé yín wá lọ́jọ́ míì kẹ́ wá bá wa sọ̀rọ̀ a dúpẹ́ ó dàbọ̀ sà.
ká tó máa fi lè ṣe lọ interview ti parí for today náà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka mo sọ ẹ̀bẹ̀ tó ń padùkọ ẹ̀dá àpò ẹ̀gbà ẹ wọn. ti wò wá o ẹ ṣe gan. ẹ jẹ́ kí lóògùn ọ̀fẹ́ yẹn ẹ jẹ́ kó máa lọ ní comment section. bàbá mi authority ọláwálé dáúdà bàrẹ̀ tí o mo rí bàbá mi láṣọrun abanation mo kí àlá ọládìméjì àìlè bàbá finance mo kí rasheed kọ́lápọ̀ akínláwọ̀n mọ́yísọ́lá gbogbo ìlàkí akínrógun bẹ́gà ayọ̀délé àlàbí láṣọrun abanation àti gbogbo yín kọ́mẹ̀ntì la máa fi máa fi ṣètì Ondo State OPC máa fi ṣètì Dàgbòrò Akin Lábọ̀dé Fọlákẹ́mi AGS mo kí ìyá mi ẹni ìtàn múrẹ́lì mo kí ẹ lọ́dà àti balógun mo kí bẹ́ẹ̀sì ọlátẹ̀mí mo kí kọ́mẹ̀ntì yín la máa fi máa ṣètì ààrẹ ìlú kákàǹfò mo kí ẹ lọ́dà ìṣẹ̀dá rẹ̀ á gbé gbogbo yín alálẹ̀ Yorùbá gbé yín bàwá àwọn labí mo kí ní gbọ́dọ̀ Ayọ̀délé Samuel Masaku ọmọ kọ́lé kọ́lé bá ọmọ arìgìdì kò lóhùn gbàgbà sẹ́wà ọmọ àkàrà dídí gbọ́mọ ọmọ lọ́jà arìgìdì
kò sẹ́ni tó lè bá aṣọ wà rẹ jẹ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ ààrẹ máa dé nípa rẹ lọ. Ọlọ́run ò ṣọba ìkà. Àkókò tó lùkọ̀ yọ ọmọ ìlú ìṣòwò láì pàjẹ́ ọmọ àmúgbàkúwọ́. Lóògùn ọ̀fẹ́ o. Ọmọ ọmọbìnrin sùn dúpẹ́ àná ọmọ aláyẹ lọ́wọ́ ọmọ ọ̀sà kókó rí gbòrígbò ò sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ṣé tójú bá kojú ẹ̀rọ ẹ̀sìn. Ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ ṣe. Ọmọ apáṣẹ agbára lómi òkò wọn ní ìlànà ìlàjẹ ọmọ ẹlẹ́kùnrin àjẹwúre. Akílà wọn òkì ẹ̀yìn tí o ti darúkọ yín máa ń pè ìyẹ̀wùjẹ́ máa bẹ̀rẹ̀ ìṣe lọ. Àìpọ́nísùwà Abídèmí Rájí. ọ̀pẹ́ ọlọ́fọ̀mọdọ̀ lẹ́lọ́mí ọmọ ìṣújà gbẹdẹ ọkùnrin bọ̀rọ̀ bí ọkùnrin lọ́pọ̀. Mo rọ́mọdé àṣàbíọ́ ó tọ́ ní bẹ́ẹ̀ náà ní ibà oníbà ara ìbò onídà abẹ́ẹ̀dẹ̀dẹ̀ ibà onídàdà ánímọ̀ o. Ẹ ṣí ẹ program ẹ ṣí ẹ dànù. Sọ̀wọ́ àgbàdà gẹ̀rẹ́yẹ ẹ̀wù bẹ̀kẹ̀ láti gorí òye lẹ́sùn. ẹ ṣí ẹ káàkiri. Nítorí tó ń jagun bọ̀ níwájú. Kristi Ọjọ́ náà rèé tí ààrẹ sàǹjagun bọ̀ lẹ́yìn. Pálásán ni bàbá yín bá a lọ́wọ́. Ọ̀dẹ ni bàbá yín fi ṣe lójú ogun. Àrìṣe lẹ́sẹ̀ bẹ̀ lọ́nà tìjà. Ayétúndé ọmọ àyẹ̀wò ní dákun gbàgede àwọn lẹ́nu ló sọ́dọ̀ orin. Yorùbá ló làṣà. Bó ṣe pè mí ni mo ó kúkú jẹ́. Mo pé bó ṣe pè mí ni mo ó kúkú jẹ́. Alárẹ̀ mú mo pé tí inú mi ò dùn. Ìgbé tí inú ní kọ́rọ̀ sí ìwé igun ní kọ́rọ̀ sí àgbà. Àgbà tí ó bá létí inú ó dá lójú òlé ní ti ìta. Ìbàdàn ní Ádámù ló bá ń kí ìbá òun ní o. Ìbà lójú ògùn o. Ìgbín tẹnu mọ́jú ògùn bàbá mi tẹnu mọ́yè ó sì mú jẹ. Abiléyọ̀ gbága níwájú, abiléyọ̀ gbága lẹ́yìn, abilé gbogbo lóúnjẹ, òdúrà ògùn bí ẹni dẹrù ìyàwó. Ìbàdàn ní Ádámù o, àdìrà ògùn bí ẹni bẹ́ẹ̀ nẹsẹ̀ lókè òkun. Bẹ́ẹ̀ni o. Ìbàdàn ní Ádámù o. Ọkùnrin kò lábí lẹ́jọ́ láàrò. Wọ́n pẹ́ sùúrù, wọ́n pẹ́ ní ibà. Aláǹdá tó bá fojú dá lákàn ìlú fẹ́yìn rìn. Ibà o. Mo fẹ́ mọ́mọ́ bínú pé mo bá ọ lábà mo pẹ̀ ọ́ lórúkọ ẹni bá ti tóbi lórúkọ rẹ̀ ẹ fúyẹ́ lẹ́nu o sì ní ìlú ẹ̀yìn. Ayétúndé mo fẹ́ mọ̀ fèyí ṣe lọ ó dọjọ́ mi ọjọ́ rere. Mo fẹ́ máa ṣe iṣẹ́ lọ ó dọjọ́ mi ọjọ́ rere. Àkàfò nílé balógun, àkàfò nílé balọ́nà, àkàfò òde gbẹ́dẹ̀wẹ́, àkàfò débi ìdádẹ́kùn, àkàfò olómùdé bí ìbọn, àkàfò wa ò ṣe é fọ̀bọ̀mú, àkàfò àtọ́kọ́lé ti kú, àkàfò àtọ́kọ́lé tòwó, àkàfò ojú torí sálọ́kọ̀, Ògúnbádé Rasheed àkàfò ojú ẹ òde bọ́dà. dídádọ́dọ̀ mi, àkàfò ọ̀lẹ́ máa ń ṣe lọ́gùn, àkàfò ọ̀lẹ́ máa ń ẹ ṣé gan, mo really appreciate yín. Kémi náà máa fèyí ṣe lọ. Ẹni tá a bá tún máa gbé wá next á jẹ́ kí ẹ máa gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní ọpọlọ, ọgbọ́n, ìmọ̀ àti òye tí ẹ̀ ń fi ojú rí tẹ̀ẹ̀dẹ̀ ń fọkàn bá iṣẹ́ tí ààrẹ ń ṣe fúnlẹ̀ Yorùbá, láì ṣe pé wọ́n elect wọn sínú ọ́fíìsì, wọn ò gbowó fún wọn, wọn ò fún wọn ní nǹkan kan, wọ́n dẹ̀ ṣe adúrúṣẹ́ ribiribi bẹ́ẹ̀ yẹn. Ẹgbọ́n nǹkan tí igbákejì ẹgbẹ́ yẹn sọ, sẹ́kítírì ẹgbẹ́ nìyẹn, barista amòfin tún ni wọ́n. Ẹ wo adúrú nǹkan tó ti ṣe fúnlẹ̀ Yorùbá. Ìwọ tó wo bá wá jáde tó o bá ní o fẹ́ máa ta ẹnu àbùkù bá ọ́fíìsì ààrẹ, àánú ẹ̀ kàn ṣe mí pé o wá ń dá ògo ẹ, o ń fi ògo ẹ o fi ń ṣòfò ni. Torí èyàn ò lè ṣàdúrú iṣẹ́ báyìí kí Yorùbá kẹ́yìn sí kó dẹ jẹ́ tuntun. Adalíṣàbí agbòǹgbà kàlà, àwọn alágbára tó ṣàánú wa à kì í ṣe wọ́n lóore, a máa ń dà wọ́n ni.
tó bá wá lọ tán la tó máa ń mọyì wọn bọ́ ààrẹ eléyìí ò ní lọ tán kán tó mọyì wọn o àwọn èèyàn dẹ̀ mọ̀ ẹ̀yin tẹ̀ mọ́ lẹ̀ mọ́ ẹ jẹ́ kí n máa fèyí ṣe lọ tó bá di next program àtúmẹ̀ntẹ̀ máa gbé bọ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí adẹ̀júbẹ̀ lẹ́dàá bàbá wa Ìbà Gani Abíọ́dún Ìgè Adams a kí bàbá pé lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ẹ kú iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe tó bá di next program kẹ́ bá mi pàdé ó dàbọ̀.